Kùkùté gbérù mi tí n bá dóko, Ìgànnà sọ mí tí n bá délé. Ẹ̀yin èèyàn mi dáadáa, ọ̀rọ̀ yóò ní sú Ọlọ́run, bẹ́ẹ̀ sì ni kò ní sú ọmọ aráyé. Ẹ dákun, ẹ bá mi fi kálálùbáríkà yín nì, tẹ subscribe lórí YouTube channel mi, ìyẹn Gbóyèwá Studios. Kẹ́ẹ̀sì tún follow mi lórí social media gbogbo tá a ti ní Gbóyèwá Studios. Nípasẹ̀ bẹ́ẹ̀, ẹ máa jẹ̀gbádùn ètò yìí dọ́ba. Orúkọ mi ni Gbénga Ìwàlóye Oyèládé, ọmọ àsìkò láyé. Mò ń padà bọ̀. Nigeria, Yesterday and Today, written by Gbénga Oyèládé, the 120 pages book chronicles Nigeria's past political experiences, juxtaposes it with the present with suggestions regarding tomorrow. Nàìjíríà lánàá àti lónìí. Látọwọ́ Gbénga Ìwàlóye Oyèládé, ìwé tí abala ìwé inú rẹ̀ jẹ́ 100. Èyí tó dá lórí àkọsílẹ̀ ìrírí òṣèlú Nàìjíríà tàná, tá a fi ṣe àfiwé ohun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lónìí àti àwọn ọ̀nà àbáyọ sí ìdojúkọ pàápàá fáwọn ìran tó ń bọ̀. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀. Ohun tá a máa gbéyẹ̀wò lónìí ni ọ̀rọ̀ àwọn àgbà tó ní Kùkùté gbérù mi tí n bá dóko, Ìgànnà sọ mí tí n bá délé. Kí là ń pè ní kùkùté? Kùkùté ni igi tá a gé tàbí tá a bẹ́ lórí, ṣùgbọ́n tá a gé mọ́lẹ̀ tán, àgékùgí lè ga tó déédéé làjì ara. Nígbà míì, bóyá gbẹ̀fẹ́ gbé nǹkan wálé, bóyá iṣu tàbí èrè oko míì, bóyá a rò pé ẹni tá à ń jọ pàlà sì wà lóko, kó tó di ẹrù tí ń gbé lọ lé, ó pè kò rẹ́ni dá lóhùn. Láyé ìgbà yẹn tá à ń fi ń bẹ lóko, tá a bá fẹ́ pera wa láàlú oko, a máa sọ pé Olúmídé o, ṣèṣètò o, ìjà lólè o, ilé ti yá o, ó yá o. Àwọn tó bá gbókorí dáadáa ló lè mọ tí mò ń sọ yìí. Ibi tí mò ń lọ rèé. Ìgbà tágbẹ̀ wá wò yányányán tí ò rẹ́nì kankan ló bá gbé ẹrù rẹ̀ sórí kùkùté. Àtòrí kùkùté báyìí ló fi gbé dórí, ló bá di ran iléyá. Ẹ má gbàgbé pé kùkùté àgékù igi ló ràn lọ tó fi gbẹ́rù náà dórí. Bó ṣe wá tó délé, kò tún rẹ́nì kankan, ló bá lọ gbé ẹrù yìí bá Ìgànnà táwọn mi ń pè lógiri. Ló bá ń wọ ẹrù yìí bò alẹ́ látòkè títí tó fi wọ délẹ̀. Ògiri tó ràn lọ. Ẹ̀yin olùgbọ́ mi, ìtumọ̀ ọ̀rọ̀ yìí láwùjọ àwọn ọmọ ẹ̀dá ni pé ẹnì kò lè dá nǹkan ṣe láti gòkè kọjá àfi tó bá rí olùrànlọ́wọ́ tá a mọ̀ sí aláàánú ló kù. Kódà àwọn tó ti nífọ̀n léèkánná tó ti gòkè tán gan nílò ìrànlọ́wọ́, nítorí pé igi kan ò lè dágbó ṣe. Ìwọ tó lówó lọ tó ń fi ń láwọn tí ò ní lójú, tó ń rí wọn bí ẹni tí ò lè jẹ́ nǹkan kan, tó ń gún wọn bíntín bí ẹni pé kò sí ìrànlọ́wọ́ kan tí a lè ṣe fún ọ. Ọjẹ́ ya tèrò ara rẹ pa, kọ́ ọ máa rántí ọjọ́ ọ̀dá, ohun tí ń tán mọ̀lẹ́gùn ọdún, àti pé gan tá à ń sọ fún ọ pé wọn ò lè ràn ọ́ lọ. Kódà bí wọn ò ṣe jámà nǹkan kan, tó o bá kọ̀ tó o bá ṣe dáadáa sáwọn èèyàn, wò ó níjọ́ tó bá ṣe bí ẹni pé ìwọ náà nílò ìrànlọ́wọ́ wọn, ohun tí wọ́n sọ fún ọ ni pé àmọ̀rí ìbáàkú. Nígbà táwọn náà nílò rẹ̀, àwọn ò rí ọ. Nítorí náà ohun tí àṣà mọ̀mí dálé lórí ni pé a máa ran ara wa lọ́wọ́ ni. Lópin gbogbo ọ̀rọ̀ mi, àsìkò láyé o, gẹ́gẹ́ bí orúkọ bàbá mi, pé àsìkò ní gbogbo nǹkan. Ohun tọ́wọ́ rí ọba tí ì tó, dákun mọ́ bí ọ́ o, má fi gọ̀gọ̀ fà á. Forí tì díẹ̀ sí, àkókò tiẹ̀ náà ló dé tán yìí, yóò sì dára fún ọ. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel mi fáwọn àkọ́tún ètò míì. Gbogbo wa lábàá àná pàdé nínú ìrìn àjò wa gbogbo títí ìgbà míì tá a tún pàdé. Ire o.